bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàní o bàbá ta pàní o bàbá ta pàdé bàbá ta pàdé lálọ́dúnwá ní lálọ́dúnwá ní kò máa sábújà kan lọ́rùn ọ̀pẹ òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni Abidjan ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dù ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà fọwọ́gùn gbogbo lé lójú ojoojúmọ́ bí ariwo ni ojoojúmọ́ bí ìjọ̀gbọ̀n o. ẹ pẹ̀lẹ́ sà ẹ rọra o ẹ káàárọ̀ o. Bàbá kọ́kọ́rọ́ ni àwọn èèyàn ní ẹ̀yìn rẹ̀ máa tilẹ̀kùn mo fọlọ́n bàbá yẹn kó bá mi ṣe ẹ̀ ní dáhùn ibi tí mò ń lọ wà important ẹjọ́ torí Ọlọ́run. ìgbà táyìn mọ̀ pé ẹ̀yin máa jí jáde láàárọ̀ kí ló dé tẹ̀yin ò fi ti géètì lálẹ́ àná. mo mẹ tó sí géètì lẹ àwọn rẹ o bàbá onígbòní bàbá onígbòní ìta ló ti fagbó àwọn ni. ọmọ tó wá mi wá aago mẹ́jọ ló ti lọ ìgbà wo lẹ́yìn wọlé. gbogbo ìgbà tí ìyàwó mi bá jí yóò wá bẹ́ẹ̀ yín ṣí èmi kò lè jí o. ẹ sọ pé. mi gẹ́ mi àpíà gbogbo ìgbà tí ìyàwó mi bá jí yóò wá ṣí fún yín bí ó sì tètè jí náà. ọ̀rẹ́ mi torí wà àjọ tí n fẹ́ gbà yìí má sọ lè mí lọ fúnra lọ́jọ́ àwọn bẹ́ẹ̀ ni àdúrà tí mo sì ń gbà ní pé kí olówó mi gbà yìí ó ní làákà ìyàrá ọ̀rẹ́ mi adúrú gbogbo business tó wà nínú ní ti téèyàn lè ṣe tó lè fi make owó láàrin 1 month and 2 months ó ní máa níye tó ti máa ní profit tó ti máa ní àfi kó o máa ra aṣọ in fact online network business gan àtẹ̀yìn pé ó máa fi make owó bójá gbọ́ ohun wọn ló fẹ́ ṣe business èmi ò ní kankan ṣe aṣọ ni ọjà mo ń lọ lọ́la kí n ó gbà. wọ́n kú kiri àìwò bí ìwọ bá wò ó ìwọ kú kiri àìwò bí ìwọ bá wò ó ìwọ kú kiri. bẹ́ẹ̀ ni a ti ṣí lẹ́tà báyìí. lọ́sàn-án gan. ayé ṣé bàbá láńlọ́ọ̀dù wà lélẹ̀ ṣá. a ti wọ́wọ́ chance lọ́sàn-án gan láì ṣe wèrè kí ẹ máa gbẹ́bọ lọ́sàn-án gangan. ọ̀rẹ́ mi orí bẹ̀ fọ́ mi wá. wo tẹ̀ ti wá dà báyìí tí owó lé wá bá ti tán èmi ò bá yín gbẹ́nu ilé yẹn mọ́ èmi fẹ́ kó jáde kó nínú ilé yẹn ni. ọ̀rẹ́ mi wo èmi gan rò ní lọ́sàn-án gan wo sórí ilé ọ̀gọ́ tẹ̀tẹ̀rẹ̀ gan ilé ọ̀gọ́ ti sú mi wàhálà bàbá yìí pọ̀ wàhálà ẹ̀ ti pọ̀ bó bọ́ ṣe múra lọ́sàn-án gangan ṣé máa ń gbẹ́bọ lọ́sàn-án gangan báyìí ni. ọ̀rẹ́ mi ó ti dá abẹ́ yẹn mojú lélẹ̀ fún yín fẹ́ máa gbé bẹ̀ ṣé ti bá fún mi ò ní lóòrò. ṣé ò ní jẹ́ ká lọ ṣé ò ní jẹ́ ká nígbà tó bá tẹ̀lé bẹ́ẹ̀ bọ́ aláṣiṣẹ́ mi àmọ́ àtiṣe ìyá ọjọ́ bá ti tẹ̀lé mi nílò dúró ìwọ ni. àìwò ìwọ wò ó ìwọ kú kiri 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 àìwò ìwọ wò ó ìwọ kú kiri. ẹ wá bàbá èwo lórí burúkú ganan ẹ wá èwo ni wèrè ganan pàápàá ṣé nìkan ni láńlọ́ọ̀dù ládùúgbò ni lọ́sàn gẹ́gẹ́rẹ́ kéèyàn máa gbẹ́bọ kiri ṣé ìwà òkè ṣá. ìwọ kú kiri. ẹ wo wèrè tí ò kú kiri àwọn ọ̀ràn yín ló máa kú àwọn ọ̀ràn yín wá kú dànù. ètò olóko ni kò ní má gbọ̀n rí ó dà fẹ́ ìṣiyèrè. gbọ́dọ̀ lọ bá tẹ̀mí wà kò ní dáa fún yín. máa gbẹ́bọ lórí burúkú kiri lọ́tọ̀ dùdùkọ́ ń dùkọ́ ẹ bàjẹ́ gbàgbà alábẹ́ wọn ẹ bàjẹ́ wọn tí abàkíà tàǹkà dínà kégbọ́n tùgbàtí bẹ́ẹ̀ ti pù yín nọ́sà yìí pátá ẹ nọ́sà yìí ẹ tú mi zùmọ̀ ẹ tì mí lẹ́yìn gbogbo ń tèmi bá tú kó di tútú gbogbo ń tèmi bá dè kó di dídè gbogbo ń tèmi bá pa kó kú yàgàn
mafe ene mi go pata na e bandire oluyeji zama ye tutaraji na ju ebe ba chayin na amaya nasayi na ju ebe ba chayin na goroso kamandani enye tapati epimbe wọ́n pimbe wọn wuza ṣé máa wọn wo ṣé máa kiri goroso kamandani enye tapati epimbe wọ́n pimbe wọn wuza ṣé máa wọn wo ṣé máa kiri goroso. àgàn wọn fẹ́ wọ́n dọ̀bẹ̀ mí àgàn wọn fẹ́ wọ́n dọ̀bẹ̀ mí àgàn wọn fẹ́ wọ́n dọ̀bẹ̀ mí àgàn wọn fẹ́ wọ́n dọ̀bẹ̀ mí. bẹ́ẹ̀ yín bá ní ẹ̀yin kò ní gbà fún èdè ẹ̀yin máa gbà túláàsì ẹ̀yin bá ní ẹ̀yin kò ní gbà fún èmi ẹ̀yin máa gbà túláàsì nítorí bí èèyàn bá jẹun tó pàdé owó nínú oúnjẹ náà máa dùn ún jẹ ni àmọ́ bí èèyàn bá jẹun tó pàdé tìrà nínú oúnjẹ kò ní ṣe é jẹ àbí kò ní ṣe é jẹ wọn àyè já èmi ò bá tápà ẹ gbà fún èmi túláàsì ni bí ẹ bá ní ẹ̀yin kò ní gbà fún èmi túláàsì. lọ́sàn gangan kò ga o. tinú ẹ̀ ni ó ṣe tinú ẹ̀ ni ó ṣe agúnlágún tẹ̀tẹ̀. ìlú wo lẹ́yìn gangan. Ẹ̀gbádò ni. Ẹ̀gbádò. Bẹ́ẹ̀ni. Èèyàn rẹ̀ pọ̀ lẹ́gbàdò. Ajajajajaja mo ní ọ̀rẹ́ kan lẹ́gbàdò ńgbà kan ì máa ń kọrin ògòdó Ẹ̀gbá ọmọ rìn yẹn kọ tó bá bẹ̀rẹ̀ báyìí ọmọ gbọ́ iye ọkọ rẹ̀ rè ń bá ẹ̀wí náà ni ó lótì bàbá ọkọ rẹ̀ rè ń bá ẹ̀wí náà ni ó lótì àní kíní ọkọ rẹ̀ kò mọ̀ káwọ̀ lára ni ó ní ẹ mímọ̀ gbá kínkínní ọwá ní ó kínkínní kó kínkínní ó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ó rẹ́bẹ́tẹ́ ó kó rẹ́bẹ́tẹ́ ohun àbáni la fi ń báyọ̀ ẹni ṣe orí bẹ́ńtẹ́ àwọn èrò àwọn àpè lórí ẹ̀ ọmọ pàwọn èèyàn fẹ́ràn ní ìsọkúsọ èèyàn rẹ bẹ ẹ kí ni tó fẹ́ gàgà bó ti wáyé kò sí ní tó fẹ́ tì ní í ṣe fún pọ́ọ̀tì ẹ̀ wá láti ìlú ọ̀rẹ́ mi ó ti bọ́ ayé ó ti bọ́ sáyé. ẹ ṣé bàbá ọ̀rẹ́ mi kan ló júwe ọ̀dọ̀ yín fún mi ó ní tí n bá ti dọ́dọ̀ yín ó náà ọ̀rọ̀ mi ti dayọ̀. sórí DSG yẹn mo fi pọ́nra mi nítorí àwọn ilé ìbò ni ní oògùn ìbílẹ̀ mo mọ̀ ọ́ bàjẹ́ kò sí awúgbà àrùn níbí àfàìsàn tí ọba ti ń ṣèyàn nílé wò bíbú oríwé wájú ta ni torí pàjáwìrì orí fífọ́ ni nípa ti bọ́ bẹ́ẹ̀ nípa ti mú nípa ti jẹ́wé kan yín máa jẹ́ mi ni bẹ́ẹ̀ ni ewé kan mo pè ń gbá ń jẹ́ mi lójú ọlọ́ àlọ́ gbà lọ́lọ́ ráyè fọkànbalẹ̀ kí ló fẹ́ gangan. bàbá bẹ́ẹ̀ ṣe ń wò mí mo yẹ dùnmọ́lẹ́ ṣe rí mi yìí o ambassadọ ìyàlẹ́ rí lórí ìjókòó yìí bẹ́ẹ̀ ni ambassadọ ìyà ni àárọ̀ omi ni ọ̀sán omi ni tó bá tún dalẹ́ náà omi náà ni mo máa fi ń nàpọ̀ ẹ̀. ṣe máa ń fi ṣúgà sí ni àbáwọn ni ti ń lọ lẹ́nu. tí bá tiẹ̀ rí ṣúgà fi sí ó máa dáa. ẹ kàn máa mú bẹ́ẹ̀. omi lásán. kí ló fọ ọ̀sẹ̀. ìyá ni. ìyá mumi ló ń jẹ yín. ẹ o bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ìyá ọ̀dà ìṣẹ́ tó bá mú lọ́kọ láyà yọ ọ̀ràn mọ́ ọ gbọ́dọ̀ bímọ sásìkò yìí bó bímọ sásìkò yìí agodóńgbò lọmọ èèyàn yà yóò máa mú mi bí gèrè àmọ́ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ gẹ́gẹ́ mo sọ fún kí ló fẹ́ gangan ọmọ tó ṣe iṣẹ́ wo ni wọ́n ṣe gangan. iṣẹ́ èmi ò mi ì máa níṣẹ́ kankan tí mò ń ṣe tí má ṣáà ti jí láyọ̀ tí mo ti ṣe tóda náà bá ṣe ń ṣe everyday mi ò níṣẹ́ kan pàtó tí mò ń ṣe. mo sì mọ̀ wípé tí n bá ti dọ́dọ̀ yín síbẹ̀yìn ni bó ṣe ròyìn yín ó ti ṣeé ṣe. ó níṣẹ́. bẹ́ẹ̀ ni. o kọ́ télọ̀. rárá. bábà ìnú kọ́. rárá. kọ́télọ̀ ìnú kọ́. rárá. bíríkìlà ìnú kọ́. rárá. sọmọ yahoo ṣe. ẹ̀wò gbogbo àwọn iṣẹ́ tẹ̀ ń sọ yẹn kò sí kankan tí mo mọ̀ ṣe nu gbogbo ẹ̀. yahoo tún lè ó lè ṣàìsùn. mi ò lè ṣe o.
ok ìyẹn náà tún dá iṣẹ́ àìsàn kan tó ń bẹ tó lè sá. kí n máa fẹ́ oògùn sí ojú àwọn èèyàn. oògùn sójú àwọn èèyàn kọ́ máa fẹ́wọ́. fẹ́wọ́. tí wọ́n bá léèyàn fẹ́wọ́ ń jalè níjẹ́bẹ̀ tó lè jalè kábọ̀ ṣiṣẹ́ sí. mi ò lè ṣe o bàbá. o lè jalè o tún jalè tì wọ̀ yìí bó ṣe tó yìí tó fìtì dáadáa tó wọlé báyàn báyìí tẹ ẹ̀rù ọkọ̀ báyàn ẹ gbà mí a máa ṣiṣẹ́ fáwọn olè èmi máa ṣiṣẹ́ fún olè bẹ́ẹ̀ ni mo sọ fún tí wọ́n bá wọnú ilé báyìí onílé ó sùn báyìí gbogbo wọ́n wá ń fi ìwà kàrà wá fóònù lójú wíńdò àwọn tèmi máa ṣiṣẹ́ fún àwọn ọmọ mi wọ́n máa wọlé lọ mú ni wọ́n ti sùn lọ kí ló wí àwa tá à ń sóògùn ọ̀pọ̀ rẹ̀ àwa méje ni débọ̀ èmi lọ̀gá gbogbo àwọn ṣògùnṣògùn wọn bí àwọn rẹ̀ tí wọ́n máa jalè kí n fa fẹ́nìkan kí wọ́n kọ́ iṣẹ́ olè. tip tap ní nìyẹn. o lè ṣe ẹ kí wàá lọ fẹ́ kábọ̀ ṣàwúre sí. nígbà tọ́rẹ́ mi ti ṣàlàyé ọ̀rọ̀ yín fún mi ọkàn mi ti balẹ̀. ọkàn rẹ máa padà bá òkè. ṣó lè ṣalábàárò. mi ò lè ṣe o bàbá. o lè ṣalábàárò. káàbọ̀ ṣoògùn sí tó o bá dé owó dé onírin wọ́n máa fi iṣẹ́ lọ ni gbogbo àwọn ẹrù tó yẹ kí tírélà òru wọ́n ni wọ́n máa gbé fún. mi lè ṣe. àsọ̀lẹ̀ burúkú ni ọ́ kí ló wá wáyé wá ṣe èmi tó rí iṣẹ́ kọ́ lèmi ń ṣe ni èmi tí mò ń ta agunmu tí mò ń ta ọgbẹ́ tí wọ́n ń pè mí gbogbo lówó sórí pé ẹ̀yà wèrè ni mo lè wọnú igbó lọ kánrin tí mò ń lọ rè jáwé sẹ́mi sí eré ni ìwá wáwá olóò lè ṣe kankan ó sì ráṣọ wọ̀ ìhòòhò lọ́yẹ̀ kọ́ ọmọ rìn káàkiri gbóná sọ wá wáìnì nìyí kò ní dáfẹ́ tó tún júwèé bí fún ọ. bàbá ẹ rọra náà. ṣé bí o ti ẹ̀rọ omi ló máa mu máa tún fi kàn mí kàn dídí. ẹ lóòrẹ́ mi. má bínú télọ̀ mi ó ló sọ fún mi wípé style tí mo fẹ́ ràn yẹn pé ọ̀pá 5 ló máa tó mo dẹ̀ jẹ́ kó yé pé èmi àti ẹ̀ lájọ laṣọ tá a jọ fẹ́ ràn ó wá ní kó mánéjì ọ̀pá kan yẹn pé ó máa tó wọ náà ràn tó tún ṣẹlẹ̀ nìyẹn. ọ̀rẹ́ mi má bínú kò rí dínkù àtọ̀ṣe ti gbọ́ má ọ̀rẹ́ má fún ẹ lówó ọ̀pá 2 tó kù even gan mo lè ra 9 yẹn fún ẹ sódà ìwọ náà má lè rí nǹkan tó fẹ́. télọ̀ tí mo máa ń gbàṣọ fún yẹn náà ni ó mọ bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìsàlẹ̀ ọ̀dọ̀ wa yẹn ibẹ̀ náà ni télọ̀ yẹn wọn. ó dáa ọ̀rẹ́ mi má bá ẹ bẹ̀ má bínú. mọ́mí ẹ dúró ẹ fẹ́ ẹ̀ ní dé mọ́ ni àbí báwo ni. o ní wálé mọ́ tó gbàdúrà kó o kọ́lé kó má wàá gbélé ẹ̀. mọ́mí o mọ́mí ẹ má bínú abẹ́ráyé mọ́mí wájẹ́ wọ́wọ́ ẹ̀rí bá ní kò rí ibẹ̀ afọlójú akọ́lápá mọ́mí ẹ má bínú mọ́mí ẹ má bínú mọ́mí ẹ gbà lọ. ẹ má bínú kò kéré ẹ gbà lọ. ṣé ò ń ṣe èrè ni àbí kí náà ṣe. ètò ṣe wá jẹ́ mọ́mí. wọn gbà yín ni òbí ẹ̀yin o bàbá mi tún mú ọ̀rẹ́ ẹgbà yìí. kí ni mo sọ ni o jẹ́ ìyá wèrè ni wèrè lẹ. tí gbogbo yóò bá túká mẹ́fà yìí ẹ tẹ̀kùrú jẹ́ lọ́wọ́ ẹ bọ́ra. láti bẹ̀nà kọjá oko ribiti tí sálá gbàgbé sí ni iná gorí ilé fẹjú tòótọ́ òrùlé borí ajá mọ́lẹ̀ ogun ẹgbọmọlámọ kálíkálí bàbá lálọ́dù tí ò rẹ́ ní bọ́dì níṣẹ́ tó bá lọ sọ̀rọ̀ sọ